jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ o. ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ẹ̀ o. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ o. ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ẹ̀ o. ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ ò lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwà lọ́mọ bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú un sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ o. ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ẹ̀ o. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ o. ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ẹ̀ o. ìwé láyé kọ́kọ́ ó lọ́ka o. mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé ìwé tán ó yàyàkúyà ọlọ́dún lóṣó ṣé èyí wá dá arábìnrin ronú rẹ̀ o kásìkò tó lọ mú un sọ jẹ́jẹ́ láyé gbà o òkun bọ̀ jẹ́jẹ́ láyé gbà o ayọ̀. ó ti jí fóònù mi ẹ ṣe fóònù mi ni o èmi àti ẹnìkan láwa nílé àtàrọ̀ bó o dẹ̀ mọ́ tí fóònù mi wá ó kè ta ló fẹ́ jí. ó lè mi jí fóònù. ìwọ ló jí fóònù mi ìwọ ni nìṣó nìṣó olè ó ní òun ni ìwọ ló jí mi ní fóònù má dẹ̀ gbà fóònù mi kò sí nǹkan tó máa ṣe gbogbo ara ó sẹ̀ yóò máa mọ nǹkan tó ṣe olè. èmi mo jí fóònù ẹ. ta ló wá jí lẹ́nu ẹ. gbogbo yẹn wọ́n bá mi gbọ́ olè ó ti jí mi fóònù ṣó bọ́ síwájú olè bọ́ síwájú kò ní ṣó ó ti jí mi fóònù olè kí ló ṣẹlẹ̀ tó ń bọ̀ kí ló ṣẹlẹ̀ tẹ̀ pariwo èmi Christiana táwa ò ṣe kí ló ṣẹlẹ̀ jẹ́jẹ́ ni mo wà nulẹ̀ èmi àti ẹlájọ wà nulẹ̀ o kò sẹ́ni bọ́ọ̀dì ìgbà tí máa ṣẹ́jú pé fóònù mi ti sọnù lágbẹ̀ẹ́ mi yẹn kí ẹ wá sọ fún mi ta ló fẹ́ ju ṣé mi tí mo ní nǹkan ni mo jí ni àbọ̀hún. Christiana mi ò ṣe ní believe. Olè. wọ́n dẹ̀ máa ṣe lọ́lọ́lọ́ bí ẹni pò lè jẹ́ kọ́kọ́ tó ti bá fẹ́ pariwo yẹn. olè ṣe fẹ́ lò ẹ jẹ́ fẹ́nu ara mi ṣàlàyé ẹ ṣe wọ̀ ẹ̀yin guys jẹ́jẹ́ mi mo wà nílé látàárọ̀ o kéde máa wọ̀ ní àti ẹnìkan láwọn nílé nígbà tí máa ṣẹ́jú pẹ́ báyìí bí mi ṣe rí BlackBerry phone mi mọ́ nìyẹn ẹ jọ ṣé nínú èmi tí mo ní phone àbọ̀hún pa ló jì. olóhùn náà ta ló fẹ́ jí. ẹdùn olóhùn phone èmi Christiana ọmọ mínísítà tó jẹ́ láti dẹ̀kun ni o sórí bọ́mbà shot tó wọ́ èmi mo rà á fún irun tó ṣe sórí àwọn ilé tó wá fi ìwọ̀n tó wá lè mi mo jí BlackBerry. ilé òní kò má how much is it? ṣòro lè yẹn mélòó ló ń tà. inú ojú ẹ̀ ló wà inú ojú ẹ̀. Ọmọ kó mo bá fẹ́ kó jí pàǹtì mi jọ yẹn pàǹtì tuntun yẹn. ẹ wá ẹ má pariwo má. wọ́n ní kẹ́ ẹ má pariwo ní sùúrù. díkìnì mi nìyẹn díkìnì ẹ̀ wà ṣe. ẹjọ bọ̀rọ̀ fọ́ọ̀n. ṣé ní fóònù yóò gbọ́dọ̀ pọ̀ o. fóònù tiẹ̀ dà. bókèjì má bù lé. fáyín kí ọ a máa kó fún àlọ́ ó ń jalè. wo bó ṣe rí. gold mi nìyẹn. àwọn ẹgbẹ́ mi ti jí fún lọ́gbà mo ti jí fún lọ́gbà. Delicious fellow. ẹ pariwo fọkọ. bọ́ èmi sọ pé fóònù yẹn jáde. ọ̀rẹ́ mi ọmọdé mi jí fún. àti rojú náà. àṣẹ àwọn wo ló ń pariwo irú kọ̀ọ̀kan ẹ yí pariwo ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin máa lọ sókè nsìn ẹ máa lọ sókè ẹ jẹ́ ká bá a sọ̀rọ̀. èmi tí mo wá ní fóònù kan. ok wọ́n dúró ẹ̀yin ẹ máa lọ. èmi máa dúró. excuse me ẹjọ. roommate mi wá èrè ní pé kí n máa lọ mo máa dúró ó lè ní pé kí n excuse ó lè ní girl yìí náà ẹ jẹ́ ká treat for. ok
kí ni prove ẹ pé òun ló jí fóònù. ọjọ́ wà nínú room ni ọjọ́ ṣé ibi tó ní fóònù máa jí fóònù ara ẹ̀ ni. bẹ́ẹ̀ ṣe yẹ lè rí fóònù yìí. a máa rí òun ló jí kó mu jáde. ok ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yín girls ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé a máa settle kí ní amicably ni bó ṣe yíra yẹn ṣe gírígírí yìí tábà ẹ bá ń ṣe gírígírí báyìí kò ní confess ìtòrí ẹni mi ṣe ni kẹ́ ẹ máa lọ èmi àwọn máa lo school ọgbọ́n ọkùnrin so gbogbo nonsense mi ò like if not máa dá gbogbo nonsense mi. ó ti wá ok ó yá ẹ ṣáà mú dáadáa ó lè ní ó lè ìgbé ìwọ náà ó lè ọmọ wọn náà bá wọn kí bá wọn fóònù mi máa jáde o ó lè onínàbí àṣẹ gbogbo ó lè àtò ẹtì. kéde máa wo àwọn ọmọdé yìí mo máa ń ra aṣọ tí wọn lọ́rùn ni ṣe rí 200 naira every day gbígbé tó mi ṣe. ó ìkú àwọn ọkọ lérí ẹ yọyọ sórí dúró sórí mi mọ ẹ̀mí kan sọ fún mi bẹ́ẹ̀ tí ló mọ ṣọpọ ti lọ búlọ̀bù lábẹ́rẹ́ jẹ́ lábẹ́rẹ́ original ni ṣọ́ original ni báyìí kò máa gbé wa mọ́ra wà ọkọ mi sọ fún mi pé o ò lè jalè ṣùgbọ́n mo fẹ́ béèrè pẹ́sọ̀ kan ṣọ́ pé wọ́n sí nígbà yẹn bẹ́ẹ̀ ìwọ ọkàn yìí kí ni ìwọ bí a ń fẹ́ mi pé òkè o tó kún bọ ìgbà ló fi sí báwo ni o mo láìpẹ́ ó ṣáàpù gan ni o èyí tó bá ṣáàpù máa ń ṣe nìyẹn o ìwọ kan mú wá kémi kí ni kí mo ọ̀dọ̀ àwọn tèmi lólú wọlé òyì ẹ̀ kọ́ bí kí ni. ẹ̀yin gáà ẹ̀ sábà yìí kí n fún yín lófo ọmọ yóò lè jí ẹ mo bá bẹ́ẹ̀ mọ ọmọ ẹ̀ gbìn. a dá fún yín bọ̀dà. kò lè jí. ọ̀gá gbójú dìde ẹ wá ọmọ yóò lè jí gbójú àwáṣẹ kò lè jí mi ò lè jí sọ́jí ni ó mú ní òòjì kó lè fi ṣe kankan ọ̀rẹ́ mi. ṣé ọ̀gá tepos ó jìyàre ó mú ni ṣe báwọn síbi ìwọ kan mú akémi kékeré mú olúwọlé o 1 2 3 4 gàdá máa bẹ. bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ ó jí abó mu. o lè rojú ẹ̀ lábẹ́ yín sọ ike abeg. kí ni àwọn kọ́tà gbà lọ́wọ́ ẹ̀ wo jẹ́ ká wo kọ́tà gbà lọ́wọ́ ẹ̀ kó mọ̀ rosary ìwé nǹkan chain àti pendant kan àtàgò kan àbí. wà á fọmọ ẹbí lọ kí n ṣe tó dín ni. gold mi earring. tí bá gbà lójú mo fẹ́ máa aṣọ ọ̀nà gold ni. etí méjì mo. máa gba ẹni tó ní gbọ́n àwọn ọmọ ìgbẹ́ lójú mú blackberry sí i ó ń sọ pé gold. wáyé ẹ̀rí àhàzọ ọmọ ẹ̀yìn láwọn èsì tó kún mọ́ ẹ̀yìn ọ̀dọ́ láti ti mọ́ mú iná gold mi. tó tọ́. ẹ mú gold mi. kúlẹ̀ ìwọ ló ti blackberry ìwọ ló jí ìwọ ló jí wàá mi lè fọ ẹ fún mi. ìwọ ló jí máa wojú ẹ o ìwọ ló jí máa wojú ẹ o débi ṣe máa fọ ẹ lófo tó kọ kí ló máa wojú ẹ o máa fọ ẹ lófo ni ọmọ yóò sì ẹ wojú ẹ náà. nísòdì wa ṣebí ìyá tiẹ̀ máa ń kọ́ sójú kó ń jáde àbí. na very innocent guy bẹ́ẹ̀. àpò gbàdú fẹ́ wá yí wọnú fúláwà kí ló ń ṣe ẹ́. ó ti lè tó ẹ̀. wá àkọ́ yẹn jẹ́ o ọmọdé kó máa lè àwọn anú káfẹ́ ní ó sẹ̀tẹ̀ ẹ̀mí kó yẹn jẹ́ fìyà sílẹ̀ jọ ọjà dé à bomi ṣe mi sọ àbí mi sí àbí ẹ wojú ọmọ ìtúrò lọ ṣé aṣojú lè rà kí ló. èmi ò wojú ẹ̀ máa sọ ẹ́ nígbà tí blackberry dà. ok kò tẹ̀lé problem. Debbie máa bọ̀. kí máa pè ó yá yọ blackberry. ọmọ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo àwọn ilé ó ti same tó gbà bó gbà. ọ̀gbẹ́ni ti same. ó gbà wọ́n yóò lára kẹ́bọ̀ jẹ. wá kí ló ṣe. ó lára kẹ́bọ̀ jẹ kí ló ṣe máa same ẹ̀ ṣé ojú ẹ̀ lè jọ tó jí blackberry lójú wọ̀ ojú ẹ̀ náà. ok ìwọ ni messiah àbí ìwọ ló fẹ́ kú fún àbí. sáré. tó bá sáré má bẹ́ẹ̀ gbà wá àmọ́ bẹ́ẹ̀ gbà wá máa ṣe bẹ́ẹ̀ mi máa wọ̀ ọ́ máa bẹ́ẹ̀ gbà wá máa rí. ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé bá ẹ ṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dára. ẹ̀wọ̀n ẹ̀ tó ń lọ àǹtí ẹ̀wọ̀n bèbí wọ́n bá ń pariwo ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ tó jí fún wọ́n ti da tó yìí tí wọ́n sọ fún fine boy wọ́n bẹ́ẹ̀ sọ wọ́n bẹ́ẹ̀ yẹ wọ́n bẹ́ẹ̀ yàwó wọ́n ká ní kọ́ àti kékeré kan
ṣé o wá bá mi lọ́wọ́ gbà wọ́n tí mo sọ ní ṣé tí wàá fún ẹ kó ní àfún kò tẹ̀ kó má ti lọ ẹ kọ́kọ́ tẹ̀ kọ́kọ́ wà kó ní wọ́n bá fún mi wà lára kó tó di pé wọ́n ti dá. dúró. èmi àti wọn náà. ó máa yọ tó wọ́n gbé fóònù síláàkù mi ni máa lọ ẹ̀rù bàrà ni o gbogbo àkọ́ tó yí ṣe sí mi ní òun bẹ́ẹ̀ sọ pé mo wá kí mo òun àárí fóònù tí òun ṣí gé ìwọ tó ṣí gé ìwọ lè fún èdè tí wọ́n bí wọn ni. Obìnrin tó dá tó rẹwà tó tún jà rè. ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó. wọ́n má wọrí ṣé ọmọ Christiana àbí kí ló ń porúkọ ẹ̀ máa disgrace ẹ̀ bí kan tẹ ọmọ tó máa ń ṣe inú ẹ̀ máa ń bí mi inú ẹ̀ kò máa ń bí mi ó kò máa ń piss me off for the fact pé ó jẹ́ ọmọ àbí minister àbí barrister or whatever. wọ́n wọrí ṣó tẹ ọ̀rọ̀ fóònù tó rọra ṣẹlẹ̀ lẹ́yìn nínú campus lọ́la ó ti dáràn máa kéde máa ròyìn fún gbogbo ayé trust me now alright. ó máa wọrí ìgbà tí gbogbo ẹ̀sẹ̀ mi lọ́wọ́ wo ó máa èèta rẹ̀ nínú hostel inú ọgbà yìí ó máa èèta rẹ̀ ó máa gbà pé kákínú kò lẹ́dà. alright take care bye. èmi jẹ́bi fún wa máa fojú ẹ̀ hàn máa bọ̀. kò lè jalè gbogbo èyí tí mo kàn ń ṣe yẹn ọmọ àìháàjì ni àwọn nǹkan tó ranjú ọmọ yẹn ń lo ẹrù DKNY kì í gbàgbé òṣì ọmọ kò ń ṣe ṣeré this thing na raw gold gbàgbé ti rosary yìí gan ẹrù ni àwọn confirmed original rosary ni wọ́n má jẹ́ kí n tún tún ẹ̀ ríǹgì tọmọ yẹn ń béèrè lẹ́ǹkan gbogbo ẹ̀ ọwọ́ mi ló wá èmi kò ní fún ẹ lófo. ní sùúrù ṣe pé o ti di aláwìyé newscaster ẹ sọ fún mi wọn náà mọ jalè oní kò jalè pé kíni. o lè jalè ọmọ yìí wà right láti lè àwọn ọmọ tó fowó tọ́ lé lẹ́yìn náà bó nǹkan tó ọmọ yìí ń lo èmi gan lè mú òun rówó DKNY ṣùgbọ́n iye tẹ́lẹ̀ máa cost ni arabibi mẹ́rin. láìláì eléyìí láìláì oṣù ọ̀pẹ́ ilẹ̀ àbíbí mẹ́rin. bíbí mẹ́rin. àwọn ilé wa ń kọ́. eléyìí etí kan lásán yìí arabibi méjì. ó di bíbí mẹ́fà. ó di mẹ́fà etí kejì bíbí méjì. ó di mẹ́jọ. ok ó di mẹ́jọ. sórí white yìí white gold eléyìí ó lè máa wọ̀n náà ké eléyìí ayéra bíbí kan. ó di bíbí mẹ́sàn-án. ṣùgbọ́n a tún rí ti kìíní iná àtúnra bíbí méjì ó di bíbí 11 làgbẹ̀ ìkọ́jà àwọn gbẹ̀gbẹ̀ o àwọn bíi botu curve ṣùgbọ́n a rí rosary yìí ó máa ra charger àti accessories bíbí. so ó de ti rú pé pẹ̀lú gbélé ìfẹ́ pé ọmọ ẹ̀kọ́ ló jalè ẹ̀yin kí ló fẹ́ ṣe pẹ̀lú àwọn ilé ìsìn báyìí. bó ṣe wà yìí àwọn ilé ní ọmọ ẹ̀rí ọkọ tó ń jẹ́ mi ò èmi máa dá padà fún ọmọ yẹn ni o bóyá ni bá tiẹ̀ dá padà fún gan aṣáánú ni á irú àwọn ọmọ yẹn ó lè link mi mọ́ bàbá láyé mi gan pé á kàn wò pé it's David that saved me and daddy and yeah bring him on irú àwọn ọmọ bẹ́ẹ̀ kí á èmi gan ti next thing wọ́n á kàn fi mọ́tò kan àwọn 406 àwọn facial car yẹn take it to school. òótọ́ ló lè rí sọ jẹun owó ṣe rí. ọmọ ẹrù ni ìwọ náà. olórí ibu ni ẹ yaba nílé ní orí ẹ ti burú kò lè jalè ọmọ bíbí ọmọ mínísítà. wà á má ṣe yẹn. kí ni má ṣe yẹn. Tókunbọ̀ máa wojú ẹ o. ọmọ
jókòó tí o mọ nǹkan tí mo tún lọ sọ̀rọ̀ sí lọ́wọ́. tó bá jẹ́ mi mo ta àwọn kìíní inú àkànra bíbí ni màá connect ẹ̀ máa sanwó BIS kíá mo ti ń ping. kò sí nǹkan tó dàbí. no put your hand for that place. chop this side. Okay. This side. This side wey don turn bone tó ti dey gbígbà inú ọgbọ́n ní ìyọ̀wọ́ àjọ. no like ibi yọ̀ yẹn. Christiana. báwo ni. mo wà wá kí ló ń ṣẹlẹ̀. ìyá mo wà pa ẹjọ́ wọ́n bá mi rí. ó ṣe jọ ṣó bá mi rí Ayọ̀. Ayọ̀ ó yẹ wọlé ni ó wà nílé ó wà nílé. Come. My phone dey inside. Abeg make I go carry my phone first before you. Yẹ kó sọ̀rọ̀ kí lè máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà. Sọ̀rọ̀ báwo? Abeg. Ọ̀wẹ́ ni kí o mú mọ́. Mo máa mú o. Mo máa mú o. No, follow am. No. Tẹ̀lé. No. Àmàdé máa kọ́ létà ni. Ọ̀nà fún lọ́nà ọ̀run. Iṣẹ́ ajé ni. Gàrí ìkan bàjẹ́. Gàrí ìjẹ̀bù ni. Direct from the source. Jàdùdè mú tọ́kì tó sì ń tó dé. Tó sì kẹ̀. Yẹ́n ti ta lose. Tó bá dé ìpín ló bá ṣẹ́ o. Kò sí ni. Olùrè ta tún mi yẹn ó tún fẹ́ pa ẹ tó. Christiana ò dẹ̀ ṣí gate fún mi náà. Olè. ṣí gate fún mi kó ṣì kúrò. Owó dára ó rẹwà olè ló fi ń gbéra owó dára ó rẹwà olè ló fi ń gbéra. Mo ti sọ fún ẹ yí ká ṣe níwọ̀n bí n tún bí mo ṣe wà rí yí kí wà díẹ̀ máa kù láàbù bébí wá yẹ ká kù láàbù inú wọn àti káàṣì kú. gbẹ́gbẹ́ sọ̀jọ́ kémi àti ẹ̀ máa kò láàbò torí o gbọ́ wípé mo jí fóònù ṣé o pé èmi bẹ́ẹ̀ mi. owó dára ó rẹwà owó ló fi ń gbọ́ra owó dá gbogbo àdúgbò ló wà fún owó dá. ṣó dé gbà. kò lè gba irú ẹ̀ má máa bá mi sọ rọ́bìṣì ẹ mọ́ irú rọ́bìṣì òjò. owó dára ó rẹ. wọ́n bí báyìí wèrè ni ẹ olóṣì ni òògbọ́n ò mọ nǹkan tó ń ṣe ẹ́ pẹ̀lú bí mi ṣe máa ń fún ẹ lówó búrẹ́dì ṣó ti jẹun láàárọ̀ yìí. mo ti jẹun ẹ kọ́ ń ṣe mí o. ó ń bí ẹ ṣó ti jẹun láàárọ̀ yìí. mo ti jẹun. ká ló máa ń fún ẹ lówó oúnjẹ. ká ló máa ń gàrí ẹ nílẹ̀ ó wá pè mí lólè lẹ́nu ẹ. ọ̀rẹ́ o. èmi mọ̀ dájú wípé ọlọ́run mi tó wà lókè á wú àdí ọ̀rọ̀ yìí ẹ̀dẹ̀ máa ojú gbogbo yìí ó máa já. èyí tẹ̀ sí rí. o ò lọ́gbà rí gbogbo àdúgbò ló wà fún o. owó dára ó rẹ̀. jójó lórí ọ̀gá. ọmọ máa rí ẹ létà lórí burúkú òṣì. owó dára ó rẹ̀. ilé ìwé jẹjẹ ló bá ọsùn bọ̀bọ̀ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba iṣẹ́ jẹjẹ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ẹ̀ ọmọléèwé. lórí ọkùnrin kan abóòrí Bobo yẹn. bí wọ́n tàn D1 náà. of course D1 fine Baba yẹn náà dey bad. Ó wá ń tàn náà just that he's old. ìyẹn lè kò fine tó D1 ṣì nà ọmọ pa. Àwọn rẹ̀ bẹ́ẹ̀ ó ti old. Sí babe náà. Bàtáyọ̀ ní tó fún ìjọba sáà ló kàn sí mi. Bàtáyọ̀ ní pé kí n mú fóònù fún ìjà rẹ̀ fún ìgbà rẹ̀. Ní kò ń pẹ̀lú sí mi. kí ló ń wọlé yín. Kò sí ẹ̀rọ fóònù yẹn ò yé mi ni. kò ṣe fóònù tó sọ pé Christiana jí lélẹ̀ ni Debbie ò bá yín jẹ obìnrin jẹ. Bẹ́ẹ̀ kó tó lè sọ wí ò yé mi. Fóònù ní sùúrù mú kí ni wá fóònù sọ pé Christiana jí kọ́ lélẹ̀ yìí sọ fún yàn pé kọ́ lọ ta ni àbí Christiana àwọn ò ṣèyàn
Oh, kì í ṣe yàn. Dúró náà, ó lè dé. Christiana! Christiana! Kí ló dé kí ni mo tún jí? Christiana, kí ló dé? Ọlọ́run ní fìyà jẹ. Ọlọ́run ní fìyà jẹ. Wo fóònù tí Débi sọ pé ó jí. Ó fún yàn kan tà ní wọn wá rí tàwọn adápadà fún. Àbúrò rí. Kò yé mi o. Mi ò mọ nǹkan tó mọ̀ yín sọ rárá. Fẹ́ẹ̀ni oṣù sọ̀rọ̀. Mo bẹ́ẹ̀ ni burúkú sọ̀rọ̀. Èèyàn burúkú. Ìwọ ọ̀rẹ́ mi, o tún wá ní kí èmi jí fóònù. Fóònù tó jẹ́ pé èmi mo fowó mi rà fún, mo tún wá jí. Ẹ ń ṣèyàn. Ẹ ń ṣèyàn. Ìwọ. That is not like it. No, dada, no, dada. Ìwọ ọdẹ òjijì. Ìwọ ọdẹ méjì. Ọdẹ òṣì. Ṣé mi ni mo jí fóònù? Ṣé mi ni mo mú fóònù wá ni? Mo máa lu ọmọdé mi yẹn palẹ́ mi. Mo máa palẹ́ mi yẹn lẹ́nu wo. Sorry, mo ní kí n bẹ̀ kó má bínú. I'm so sorry. Gbogbo nǹkan tí mo ṣe yẹn, mo ṣe nítorí pé sorry ìwọ nìkan làwọn guys máa ń wò nínú hostel yìí. All because ojú ọmọ minister. Kò yẹ mí náà wá ní kí n try láti ṣe ọmọ kán lè rí mi náà. Mo ṣe mi náà wò fine tó mi ò bá àdánwò náà. But mo realize pé kò dáa. I'm so sorry, please. Anyway, mo ti dáríjì ẹ. Ó ṣe gan ọ̀rẹ́ mi. Ó ṣe thank you my friend. No. Rọra jókòó bẹ́ẹ̀, ọmọ ti dáríjì ẹ. Ṣé kò sí? Mo kàn fẹ́ ká máa ṣe bá ṣe ń ṣe tẹ́lẹ̀ náà. Ìyẹn máa wá le o. Má jẹ́ kó lè jù. Ó máa le, ọ̀rẹ́ mi, ó máa le. Ṣé o mọ̀ pé tó bá dáríjì mi ló máa rí ìdáríjì gbà lọ́tọ̀dọ̀ Ọlọ́run? Ó dẹ̀rù ìyẹn sọ náà. That's my friend, thank you. Ó ṣe ó ní gift kan tó fẹ́ fún ẹ, jẹ́ kí n wá. Ó ra gift fún mi. Yes! Àwọn oníranù ọ̀rẹ́. Anyway, mo ti dáríjì. Christiana. Báwo ni? Mo rí ẹ látọ̀nù déètì mi wá ní káwákì ẹ̀. Christy, actually nǹkan tó ṣẹlẹ̀ ni pé a ní ká wá tọrọ ìdáríjì lọ́wọ́ ẹ̀. Torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò sí ìta àti ìgbọ̀n gbogbo bó ṣe ṣẹlẹ̀. So and a máa ń ṣe Ọlọ́run ọba a dẹ̀ máa ń tọrọ fún ìdáríjì ẹ̀ máa ń dáríjì wa. So èmi gẹ́gẹ́ bí ẹnìkan I really have nothing against you. Mo dẹ̀ sọ nígbà yẹn ní sùúrù mo dẹ̀ sọ nígbà yẹn lóòótọ́ mo ní pé mo mọ̀ pé o lè ṣerú ẹ̀ tàgbàgbé pé mo ní interest láti date ẹ̀ or anything mo ní pé o lè ṣerú ẹ̀ but adúpẹ́ fọlọ́run pé òótọ́ ti fojú ọ̀rọ̀ ẹ̀ hàn a dẹ̀ ti rí ojú àṣebí jọ. No. Sorry, ó ṣe mí and you dey really appreciate gbogbo nǹkan tó ṣe. Sorry, òpònú òṣì tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí kọ́kọ́ ní kó bá mi dìde kó kúrò ó ń retake. Christiana, no má fi ṣe. Ṣó mọ̀ pé ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé o ò mú fóònù yẹn. Ó sọ fún mi báyìí pé o ò mú. Mo lè sọ fún o. Mo ní mo ti wo ọmọ yìí. Mo nígbà tí mo ní ẹni ojú ẹ̀ ojoojó rí. Tókunbọ̀ ìdákẹ́ ń bẹ̀rẹ̀ ní bí mo ṣe ń sọ lọ má ro ìwà ẹ̀ má ro nǹkan tó ti ṣe because bó ṣe ti dáríjì mi sìn ọ̀rẹ́ mi ni gbogbo nǹkan tó dẹ̀ máa ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ ibo ni máa fi sí ọ̀rẹ́ mi ni àdẹ̀jọ́ máa. Okay. On one condition. Yeah. Ó máa jọ̀bálẹ̀ fún mi. Then kò ready pin dáríjì nìyẹn. Yes. Christiana, do it for me. Má bínú púpọ̀. Alright, just for you.
ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwà ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú un sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o ọmọléèwé. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwà ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú un sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ ìwé lárí kọ́kọ́ ó lọ kà ó mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé ìwé tán ó yàyàkúyà ọlọ́dún lóṣó ṣé èyí wá dá arábìnrin ọdún rẹ o kásìkò tó lọ mú un sọ jẹ́jẹ́ láyé gbà o òkun bọ̀ jẹ́jẹ́ láyé gbà o ayọ̀. lẹ́yìn tó ti fún ẹ̀ ń bí tó. kí ló wàá ṣe lọ́wọ́ crazy ni. kó owó wọn yóò ní kọ́ ẹ̀kú kó ń ṣe òun nípa òun máa gbóyè dúró ni okùn tí ọkọ̀ fún ìmọ̀kàn nínú wọ́n gbà wọ́n kí tó ń rà ńlá tán. gbogbo gàgàgà tó kọ̀ wọ́n ṣe ń wéyìí inú kọ́ jẹ́ o owó tó ń tún máa wà ilẹ̀. tó bá wọ̀ máa wà padà tó bá wọ̀ wá wá tó o bá mo wà tó owó tó kún dẹ́rù tó kọ̀ wọ́n ṣe kí ni wọ́n kò mọ̀ fáìn mi wọ́n kò fara bọ́ kó wọ́n ṣe kó
Go around school boy. I want school. I want school. Kan de lo fu wo ki wan. On de bi ho to ho wa ri ba go. Le ni go. Wa wo. Ma ti. Ma ti tu ba yi. Tu ko me jele ni le jefe. Ma mo ye. Ate ko ti mo ke ko ti ko. Kende tó rò fẹ́ ra nǹkan bẹ́ẹ̀ ẹ̀rọ fẹ́ kú bí mo fẹ́ jáde lọ. Kéèké. Wọ́n yóò sì dé kẹ̀kẹ́ kọ́kọ́ wọlé kó wù tẹ̀lé pọ́ńpì báyìí lọ. Owó ẹ̀kọ́. Fíníkì jọ. Táà kí ló máa ń ṣe é gan-an? Ó ṣàrí pé mò ń kàwé, kí ló ń wárí ẹ̀ tó ń disturb mi? Ṣé òun bá mi sọ̀rọ̀ ni? Kí ló wí? Etí ẹ̀ ti dì. Ǹgbọ́n ó ṣe lè fi G-string ṣe catapult. Kí ló máa ń wọrí ẹ̀? Ṣé ẹ̀ ló máa pè wọ́n nísìnyí? Òní fẹ́ fi straw mọ́. Hey, what's up? Mo wà pa kí ló ń ṣẹlẹ̀? Sure. Mo wà. Mo dẹ̀ fẹ́. Kí ni ẹ̀? Mo fẹ́ ọ̀rọ̀ kan. Kí ni? Okay. Ẹ jẹ́ kí n excuse. No, má worry. Jẹ́ kí n excuse. No, Chike ló mọ̀ ní ẹ̀ṣá. See, I'll see you later. Kí ló ṣẹlẹ̀? Ṣé kò sí? Ọ̀rọ̀ yìí náà ni. Ọ̀rọ̀ wo? Ọ̀rọ̀ Débọ́lá gbogbo àwọn ọ̀rẹ́ mi rò pé mo ò lè bóbìnrin sọ̀rọ̀ mo tẹ̀ fẹ́ kó tiẹ̀ kàn sọ yes fún mi kó tiẹ̀ mọ̀ pé mi náà pé mo ń try. Ó ti tó ń bi tó bá dé yẹn David. How many times ni mo ti máa ń sọ fún ẹ pé ọ̀rọ̀ tó bá mi sọ yìí kó má wàá bá mi sọ rẹ̀ mu? Ó ti tó. It's okay jọ́ torí Ọlọ́run má bá mi sọ rẹ̀ mu. Now o lè máa lọ. Okay. Bóyá máa check ẹ padà. No, má dìde. Ọmọ yìí kò tó bẹ́ẹ̀. Kíkè. Dego. Afọ̀nà. Mo tún àti blouse mi jọrí. Ó rá àwọn ọmọ méjì tó kọjá sí Jẹ́bí àti Táwà. Mo rí ọdọ́ kọjá tó lè wọ́n ti gòkè sí. Wọ́n ti lọ sí mi rí mi. Àwọn ẹ̀ máa fi mí wọ́ọ̀ṣù. Kí ló ṣe? Dẹ́bí ó fi mí wọ́ọ̀ṣù àzìn ó fi mí wọ́ọ̀ṣù. Ó fi mí pa to the core. Kí ló ṣe fún? Kí ni mo ṣe fún? Mo ní mo fẹ́ báṣẹ́ ọmọ mo fẹ́ fẹ́ ọmọ òní kí ni mo ṣe fún? Ọmọ ilé láti máa sọ fún mi pé sẹ́ David mo ti sọ fún ẹ máa bá mi sọ ọ̀rọ̀ yẹn mọ́ wọ́n máa ṣe kinní kan. Ọmọ àzìn mo wọra mi báyìí láì ṣe ó dàbí pé mo tọ̀ sára ní ṣá. Ṣé David nù? Ọmọ tí wàá sọ fún ẹ lọ́rẹ́ sórí kò sí obìnrin láyé tó máa kọnu sí kóbìnrin yẹn gan láìkí ẹ àkọ́kọ́ fẹ́ ṣàkọ so ó lè gbé ẹ ò ní yẹ kó sùn ẹ náà ni ó lè láìkí ẹ pé kò ń dìbò fún ẹ pé when play hard to get. Ìmọ̀ jára mi àní kí ni mo débẹ̀ fún lásán gan ilé ọmọ ọ̀gá tó lè sáré ṣe ni ilé ìsáré lé ó sáré fojú lé Táwa ṣùgbọ́n kò ti ṣẹlẹ̀ ìmọ̀ àti David lórí ọkọ̀ tá à ń sọ láti parí ló ti ń ṣe báyìí ìmú náà wà wọ́n pé mo kàn sáré feel important mo kàn sáré ṣe bí Obama from there mo tún ṣe bí good lord. Òṣèlú kò fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di àdìgún alápò méjì nice. No, ọmọ mi nìyẹn.
ọmọ mi ni ọmọ mi ni. bàbá àgbàlagbà ló ń sọ yẹn. ọmọ mi ni tó bá lè mi báyìí. òun ló wá pé àpékárí wọn tó máa pè ní. balẹ̀. ẹ̀wọ̀n náà dá sí i èmi tí mo fún balẹ̀ rè. láàárín àwọn tí ẹ̀mí tí mo sọ balẹ̀ rè. ọ̀rẹ́ nìyẹn nǹkan tá à ń sọ dà ọmọ yẹn. inú ìwò pé bóun wọ́n yẹn ń ṣe sí mi bóyá ń ṣe sí mi bóyá ń ṣe sí mi. dẹ́bì òtítọ́ ọpọlọ obìnrin báyìí ló ṣe rí. wọ́n wọ̀ lọ́wọ́ jẹ́ kí n ráyè kan nínú dọ́ọ̀sì wọlé lọ. wọlé lọ. wọlé lọ jẹ́ kí n débi ti débi tí mo fẹ́. mo ń chat pẹ̀lú èèyàn mi. èmi ti débi tí mo bẹ́ ní wá ni o. èmi náà máa ní fóònù débi náà máa lè fi lọ Facebook kí ni máa ń ṣe ọ. ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ́n bẹ̀rẹ̀ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́. Àbí kọ́ bẹ̀ fọṣọ. Mi yóò yọ. Kò yọ o. Òun dẹ̀ ní ìdùnmí lókè o. Ṣé kí n bu lára ilé ìgbà ẹ̀? Ṣé jàre? Kúṣẹ́. Táwà bí lọ. Sídi wọ́n sọ. Ọ̀rẹ́ mi mo rí ní ìtẹ́sọ̀nù. Ó bèrè lọ́dún pé kí ni David ń bá mi sọ. Jọ tí lọ lọ kí ló dé ọ̀sẹ̀? Ó ṣe o. Ṣé ló wá bá mi pé pípẹ́ sí ẹ o? Ó mọ olùṣí tó ti máa bá mi sọ tí mo ti wọ́n ẹ̀ several times wípé má máa sọ mọ́ ẹ̀. Òun lọ́ọ̀rẹ́ ní irun. Kémi jẹ́ pé òun nífẹ̀ẹ́. Ó ṣàǹsọ gbogbo ẹ̀. Kí ni wọ́n á fẹ́ ṣe? Mo ní láti bèrè fún òun àjọ ẹ̀. A ní serious. Bàbá dẹ̀ ti máa yìnbọn ara àzẹ̀ rẹ̀. Ok, kí wàá ní kí n ṣe? Mo ti gbọ́. Wá ló ti gbọ́ náà ni. Kí ni mo ti gbọ́ kó máa lé mi káàkiri ní hostel. Kò lè lé ẹ kiri, wá ló ti gbọ́ náà ni òmò bóyá nǹkan tí àwọn máa jábọ́ lọ́wọ́ ẹ̀. Gbogbo gan máa ń dọ̀la rẹ̀. Mo ò ní ìdòwò ẹ̀. Kí ló ṣe mí? Orin mú kú fẹ́ kun mi nìkan fún mi yóò yọ. Ebó wa bá láǹgọ̀ sọ̀rọ̀. Máa try ẹ̀. Try ẹ̀ bóyá ṣe máa yọ. Kì í ṣe omi tí o yọ, ṣé kí n máa fẹ́ ló fà á ni? Try ẹ̀ náà. Ìbànú lórúkọ jẹ́ ìwà ìṣẹ̀lẹ̀ dìjàgbọ́n ìwọ ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o lásìkò tó lọ mo ń sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọjọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọjọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. Tí school wa bá jẹ́ bí reality TV show fúnra mi ni mo máa vote máa vote tó jẹ́ pé wọ́n máa evict lecturer David. Lórí kíni? Pẹ̀lú fún owó tí mo kún ní last year over 100. Wọ́n tó gbà ló fún ẹgbẹ̀rún náà ní láti sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Báwo ni yóò rìn? Kó lẹ́kí mọ̀ báyìí. Lecture room of course. Okay, so báwo ni lecturer? Fine, ṣé wàá okay? Mo ti ẹ̀ pàdé bọ̀bọ̀ yìí. Kí lorúkọ ẹ̀ náà? David. David. Wọ́n ní kí n fún ẹ lẹ́tà yìí. Gba lẹ́tà òde ń wojú mi. Tó wò bí àpò. Ṣé kò ń ṣàfihàn? Ẹ ṣọ́ra yín. Escape that will be no. Anyway, ó fẹ́ lọ ra nǹkan bẹ́ẹ̀. Má ra ẹ má pẹ́. Rárá kọ́ bọ̀ fún mi o. Kí la rí gbọ́? Oh, sick. Sick. Kí ló ṣe tó fi sọ fún sick? Ṣé bọ́ ìwà ọ̀rọ̀ ìtìṣà? Ṣé ó rí gbogbo nǹkan tó tiẹ̀ tí wọ́n ń kọ látòkè kò jù mí o? Bí ẹni pé òun ní owó láti ọ̀fà mi. Ṣé ó sọ mí délé bí ni? Well, ọ̀pọ̀ yìí ò pè. Nǹkan tí mi rí sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rẹ́ yìí pé tí bọ̀bọ̀ ìbá ń dàfa ó máa ríran. Torí pé elébi ni ẹ́ tó o bá kí n ṣe elébi ni òun ni wọ́n máa tọrọ 200 naira lọ́wọ́ mi nírọ̀lẹ́ ìrọ̀lẹ́. Ó dà kó lè wọ̀ pé ẹ̀gbọ́n dàrú. mo ti máa ń sọ fún un tó o bá mú òwe yéé pa òwe ìrètí pípẹ́ ó máa ń mú ọkàn ṣáko èmi tí mo sọ fún ẹ wípé Debbie ó possible kó jẹ́ pé ó láìkí ẹ ló yẹn ń ṣe bẹ́ẹ̀. mo ní Debbie ó love mi ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ṣe èmi náà dẹ̀ wò ó pé láì wó love mi gbogbo èyí tó wá ń ṣe ń sìn ó dẹ̀ sọ mí lọ́mọdé mo láìkí gbogbo yẹn
Okay, hold on. What's the problem? Hold on. Mo tún ní another solution. Iye tó bá lè tẹ̀lé ìlànà náà. Ṣé tí màá fi fẹ́ Débọ́lá? Kò ṣáà ṣe pé màá pa ẹ̀. Ó pa ẹ̀. Bọ̀ máa fẹ́ Débọ́lá máa gbà. Tó bá ti lè ṣe mo ní ọ̀rẹ́ kan bàbá ẹ̀ dàbí olúwo ni àti tó mọ ọ́ yí padà ṣá. Tí ẹ̀gbọ́n mo ẹ sọ gàrí tó lọ́rọ̀ ẹ máa fi sún mi ni. Lọ́rọ̀ mo fẹ́ ṣé olúwo ni máa lọ pè wá kó bá mi bẹ́ẹ̀ ni. Ìwọ bọ́bọ̀ tó já o ra advice fún mi olúwo ni máa lọ máa pè. Ṣé ó dìgbà tó bá downgrade mi àti olúwo ni. David ó ń ṣe pé bí a máa pè olúwo ó máa lo oògùn fún ni. Oògùn ayé lórí pé mo fẹ́ obìnrin màá wá lọ lo oògùn fóbìnrin èmi. Ó dẹ̀ David máa ronú ẹ̀ kiri náà ó ṣáàlì máa ronú kiri ojú. Ṣé kò ní ní sáyé? Kò sẹ́ni sẹ́ni fún òrùka kan lọ́pọ̀ máa fún un tó bá ti mọ̀ òrùka ẹ̀ tó lè ti bọ́ ẹni kò ṣe tó ti ṣe bẹ́ẹ̀. Allah gẹ̀ẹ́ni ó máa ní ìfẹ́ látàrí ìyá ní ìfẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ máa lọ ó máa lọ ọ̀dà sígbìn gbogbo. Ṣé kò ní lọ? Ìlú tí yóò bá ń ru àwọn kìíní kó má lọ jẹ́ pé wọ́n máa ní kí lọ mú 50,000 ẹgbẹ́ débì gan ní béèrè lọ́wọ́ mi wá o. Ó ní àwọn wọ́n léèyàn ní àwọn ti bà tiẹ̀ jẹ́. Wọ́n ní ẹni tó bá fẹ́ jẹ oyin inú àbàtà wọ́n ní kí n lè kí n sọ. Bóyá ń sọ̀rọ̀ owó yìí sí ni wọ́n máa sọ̀rọ̀ wọ́n á máa ní kó máa tó 15,000 kó tó bẹ́ẹ̀. David ìlú máa wá bí wọ́n yìí wò bọ́ yìí kíní yìí mú mi lọ́kàn ọdún wọn. Báwo? Láì tó mọ̀ David bá gbà kí wọ́n ṣe fún mi. Mara crate mi níra kan fún un. Wàláì mo mọ̀ pé jẹ̀dí ló máa mú ṣe díẹ̀ àfi ba yí ẹ̀ jẹ́. Tó bá ti bá yàgbẹ́ sí ilé ìwé. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé. Wọ́n sọ fún mi pé kí lórúkọ ọmọ ẹgbẹ́ gómìnà ó ń ṣe ẹ bá kàn. Mo hate kọkùnrin máa jà láyé mo hate ẹ̀ bó ṣe rí yìí lójú ẹ̀ ṣe ojú ẹ̀ kàn tutù wọn náà á máa wọ tutù ice water ní ẹni ọmọ kan lásán ọmọ obìnrin ó wá sọ fún ẹ pé láyéláyé ìwọ má bá wọn try irú ẹ o kí ló ṣe fún náà. mo ṣe wọn kan fún mo kàn tó ṣe ẹ̀sán máa ó mọ̀ mo kàn. o tó ṣe ó ti ń wá ẹ káàkiri sórí ní ilé ayé ẹ I repeat láyé ẹ tó bá tún kórìí lẹ́tà báyà bí kò sọ̀rọ̀ fẹ́ sí mi rubbish wọ́n tó bá try ẹ̀ máa ju ẹ lójú. ọ̀rẹ́ ó lè sọ̀rọ̀ ni ó ní ojú mi ń wò sánmọ̀ mú lẹ́tẹ̀ pàdé mú kó nǹkan tó wà ń bẹ̀ ó ní èmi ń wò sùn ṣé wọ́n tó wò sùn sí ṣé orí obìnrin lásán wò ní dọ́gbọ́n sí ni pàdí mi mo dọ́gbọ́n sí ni jẹ́ èmi ń wo nǹkan tóbi fi ẹ ṣe ìwọ ojú ẹni lójú. ààrẹ kì í tún sọ tuntun fún ẹ mọ̀jà mọ́sá láfi máa fi kọjú lójú ogun pé ìwà ẹ wọ́n ti yáwọ́ ẹ gbàgbé wọ́n ti yáwọ́ ẹ mi nìkan wọ́n ti yáwọ́ ẹ. wàá gbélé gbọ́. ọdẹ òsì ó ń wé èmi ó ní èmi kíníkan wọ. ẹ̀yin ọ̀rẹ́ mi bí mo ṣàṣe get rid of David yẹn but now I'm in love with Tokunbo. I love him so much.